أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين ألا لا إله إلا الله ألا لا إله إلا الله شيخ برهام ياسين mo kí àfáà mi Mọ̀lánà Shehu Daud Afanla Abdulmajid Eleha àdámọ̀lá hayata ọ̀ ẹ̀mí gígùn àti àlàáfíà ara kó lọ máa bá àfáà mi Mọ̀lánà Shehu Daud Afanla Abdulmajid Eleha. Mo wá tara kíkí mi mo kí ọlọ́run ọba àjọkí ayé ọba àṣàkí ọ̀run. Mo wá tọrọ ìkẹ́ ìgẹ̀ fún aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkí ọlọ́run kó máa bá àwọn aráalé rẹ̀ àti àwọn sàábé rẹ̀. Mo wá fi àsìkò yìí pé ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin mo kẹ́yìn mùsùlùmọ́ọ̀tì lóbìnrin mo kí ní kíkí ọlá mo kí ní kíkí tí ọlọ́run bá mi yọ́nú sí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ní àná a sọ̀rọ̀ lórí àwọn ìwẹ̀ mẹ́rin tó pọn dandan fún wa nínú Islam. A sọ̀rọ̀ lórí ìwẹ̀ mẹ́rin tó pọn dandan nínú Islam. A sọ wípé ìwẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni àlìjánábàtù. Ìwẹ̀ jánábà, ìwẹ̀ tí ọkùnrin àti obìnrin máa ń wẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá súnmọ́ra wọn tán. Lẹ́yìn ìgbà tí wọ́n bá súnmọ́ra wọn, ìwẹ̀ tí wọ́n máa ń wẹ̀. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni àlìháídọ̀tù, òun náà ni ìwẹ̀ tí obìnrin bá parí nǹkan oṣù ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ìwẹ̀ tí a máa ń wẹ̀ nígbà tí obìnrin tó ṣẹ̀ṣẹ̀ bímọ tẹ́jẹ̀ ìbímọ ti dá. Ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ òun náà ni duhulil Islam, òun náà ni ìwẹ̀ tó jẹ́ wípé a máa wẹ̀ nígbà tí ẹni tó bá fẹ́ wẹ̀ sínú Islam tó fẹ́ darapọ̀ mọ́ ìsìn Islam tí ó máa ń wẹ̀. Òun ni a bára wa sọ ní àná. A wá fẹ́ sọ nípa báwo ni a ṣe lè wẹ̀ ìwẹ̀ yìí. Báwo ni a ṣe lè wẹ̀? Ní àkọ́kọ́ tí a bá ti da àníyàn tó bá jẹ́ wípé bóyá nìkan nínú àwọn ìwẹ̀ mẹ́rin yìí la fẹ́ wẹ̀, bóyá haidọ̀ ni àbí jánábà ni àbí nifas àbí dukhulil Islam. Tí a bá ti ní àdìsọ́kàn wípé a fẹ́ wẹ̀ ìwẹ̀ yìí, Ọlọ́run bá ti rí àníyàn wa wípé ìwẹ̀ báyìí la fẹ́ wẹ̀. Tí a bá wá fẹ́ bẹ̀rẹ̀ ìwẹ̀ náà, a máa wá ike tó mọ́ bí àwọn ike ìwẹ̀, ike bọ́kìtì a fi ń wẹ̀. Tá a bá ti bu omi sí, a máa bu omi sí. Ní àkọ́kọ́ tí a bá fẹ́ bẹ̀rẹ̀ ìwẹ̀ náà, a máa kọ́kọ́ fọwọ́ wa ṣáájú kí a tó tọwọ́ bọnú omi tá a fẹ́ fi wẹ̀ ìwẹ̀ yìí. Báyìí ni pé nígbà tá a bá bomi sínú bucket, a máa wá wá ike, bóyá ká wá ike ìbomi kan ká fi bu omi díẹ̀ ká fi fọwọ́ wa lẹ́ẹ̀mẹ́ta ṣáájú ká tó tọwọ́ bọ, nítorí pé ara wa ó wà ní ẹ̀gbin lásìkò ìgbà náà. A gbọ́dọ̀ fọwọ́ wa ká tó tọwọ́ bọ inú omi. Tá a bá wá fọwọ́ wa lẹ́ẹ̀mẹ́ta, tá a bá bu omi sínú ike kan yàtọ̀ sí eléyìí tá a ti bù sí ẹ̀gbẹ́ báyìí. Tá a bá ti wá bù, a máa fọwọ́ wa, a fi ike yìí bu omi sí ọwọ́ wa ní ẹ̀ẹ̀mẹ́ta. Lẹ́yìn ìgbà tá a bá fọwọ́ wa lẹ́ẹ̀mẹ́ta, a wá ní àǹfààní láti tọwọ́ bọnú omi inú bọ́kìtì yìí. Lẹ́yìn ìgbà tá a bá fọwọ́ wa lẹ́ẹ̀mẹ́ta, a wá fọ abẹ́ wa ní ẹ̀ẹ̀mẹ́ta. Lẹ́yìn ìgbà tá a bá fọ abẹ́ wa ní ẹ̀ẹ̀mẹ́ta, a wá fọ orí wa, a bu omi sí orí wa ní ẹ̀ẹ̀mẹ́ta. A ṣe bẹ́ẹ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta. Lẹ́yìn ìgbà náà, a wá fọ gbangba ojú wa láti bi ojú báyìí dé gbogbo débi etí wa mọ́ ọrùn báyìí. A fọ ní ẹ̀ẹ̀mẹ́ta. Lẹ́yìn ìgbà tá a bá fọ lẹ́ẹ̀mẹ́ta, a wá mú apá wa ọ̀tún láti bí, a wá fọ ní ẹ̀ẹ̀mẹ́ta. A tún mú tòsì náà bákan náà, a tún fọ ní ẹ̀ẹ̀mẹ́ta. Lẹ́yìn ìgbà tí a bá ṣe eléyìí tán, a wá bu omi sí ibi ẹ̀gbẹ́ wa báyìí láti bi èjìká wa báyìí lọ síbi bàràdì wa báyìí. A wá fi omi fọ ibẹ̀ báyìí lẹ́ẹ̀mẹ́ta. A tún fọ tapá òsì náà bákan náà láti bi èjìká báyìí lọ síbi bàràdì wa báyìí ní ẹ̀ẹ̀mẹ́ta. Lẹ́yìn ìgbà tá a bá ṣe yẹn tán, a wá fọ itan wa láti bi itan wa báyìí débi ẹsẹ̀ wa, débi èékánná ẹsẹ̀ wa. A fọ ibẹ̀ yẹn náà. Bákan náà ní ọwọ́ òsì wa báyìí náà, a tún fọ
ẹsẹ̀ kejì náà láti ibi itan wa débi ẹsẹ̀ nísàlẹ̀ báyìí bákan náà lẹ́ẹ̀mẹ́ta. Nígbà tá a bá wá ṣe yẹn tán a wá fọ ẹ̀yìn wa. Tó bá já sí wípé kò rọrùn fún wa láti pé kí ọwọ́ wa kó ká gbogbo ẹ̀yìn wa níbí yìí, tó bá jẹ́ wípé ó ṣeé ṣe ká rí háǹkì tó mọ́, tá a bá ti fi omi sínú háǹkì náà a fi fọ gbogbo ẹ̀yìn wa báyìí, a fi kómi lè káàkiri gbogbo ẹ̀yìn wa. Àmọ́ tó bá já sí wípé a lè fọ ẹ̀yìn wa láláì lo háǹkì tó jẹ́ wípé omi máa káàkiri gbogbo ẹ̀yìn wa, a lè ṣe bẹ́ẹ̀ náà. Tá a bá ti fọ gbogbo ẹ̀yìn tá a jẹ́ kómi káàkiri ẹ̀yìn, lẹ́yìn ìgbà náà a wá gbé ọwọ́ wa, a bu omi sí, a wá gbé ọwọ́ wa láti bi ìsàlẹ̀ dodo wa báyìí, ìsàlẹ̀ ikùn wa báyìí, a wá ṣe báyìí. A wá ṣe ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadar rasulullah. A ṣe la ilaha illallah muhammadur rasulullah. A wá lọ kírun. Ẹni tí ó bá láǹfààní tó bá já sí wípé a lè ṣe, tó bá pé tá a bá parí ìwẹ̀ náà tán a lè ṣe àlùwàlá. Tá a bá ṣe àlùwàlá tó bá jẹ́ pé àsìkò oorun ni a lè lọ fi kírun. Àmọ́ tó bá já sí wípé ká tó bẹ̀rẹ̀ ìwẹ̀ jánábà yìí láti ṣe àlùwàlá, tó bá já sí pé nígbà tá à ń wẹ ìwẹ̀ náà ọwọ́ wa ò kan abẹ́ wa, tí ọwọ́ wa ò kan abẹ́ wa nígbà tá a ṣe àlùwàlá, a lè lọ fi àlùwàlá náà kírun. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ní agbára Ọlọ́run a wá bá wa sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí ó ń ba àlùwàlá jẹ́. A bára wa sọ̀rọ̀ nípa ẹ̀ ní ọ̀la. Kí Ọlọ́run kó ṣọ́ wa ju ọ̀la lọ. Kọ́lọ́run kó má ṣàláì ṣàánú wa. Gbogbo rògbòdìyàn àrùn coronavirus tó ń lọ lágbára Ọlọ́run kò ní kángun sílẹ̀ nìkankan wa, kò ní kángun sí ìyàwó wa, kò ní kángun sí ọkọ wa, kò ní kángun sí ọmọ wa. A ní bá wọn nípìn bẹ́ẹ̀ o, a ní bá wọn nípìn bẹ́ẹ̀. Ramadan tó ń bọ̀ lọ́nà, Ọlọ́run jẹ́ kó bá wa láyé láàyè, kó bá wa pẹ̀lú àlàáfíà ara. Máa sàlám.